jọ̀ọ́ mo ń fi àsìkò yìí rọ gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ẹ̀yin tí ẹ ní agbára lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ẹ jọ̀ọ́ kí àánú má bàa wọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà wa yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀jọba, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni o, pàápàá federal náà, because tó bá ti jẹ́ mọ́tò ọlọ́pàá, àṣẹ ọlọ́pàá ò sí lọ́wọ́ state, federal ló wà. Concerning to olórí Naomi àti ẹlẹ́njú àánú ni Alhaji Hamzat Oríyọmí, ẹ jọ̀ọ́ ẹ bá ní bẹ̀jọba kí àánú má bàa wọ́n gbogbo mẹ̀kúnnù. Kí nìdí tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ni wípé ṣé ẹ mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ yìí á jẹ́ kẹ́ni tí ó bá tún ní ẹ̀mí àti ṣerú nǹkan bẹ́ẹ̀ kóró lẹ́ẹ̀mejì pé àwọn alágbájá àti lágbájá tí wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́jọ́ kìíní àná ìbò lọ́rọ̀ wọn já sí. ẹ jọ̀ọ́ gbogbo àwọn tá a dẹ̀ wá ń lo àwọn tó ń lo àǹfààní tó ṣẹlẹ̀ sí Alhaji Oríyọmí Hamzat, ṣé ẹ mọ̀ pé Yorùbá ló ní béèyàn bá ń gúnyán bọ́ọ̀lù yóò lọ́ọ́ tà á, béèyàn bá dẹ̀ wá fi ojoojúmọ́ sọ òkú sínú ọjà, Ọlọ́run bá yóò tó ní ọ̀rẹ́ tiẹ̀ náà. Tí wọ́n bá fún ọmọ tó ní tó ṣàyà rẹ̀ ládàpá, tí wọ́n bá fún àwọn èèyàn láyè láti máa sọ̀rọ̀, àárẹ̀ tí ó ní à ẹ ti ẹ̀sìjà gbọ́dọ̀ ẹnu ọmọ náà tọ́ra àwọn tí ìyá rẹ̀ ṣe fún un sẹ́yìn pé wọ́n wáyé. Torí ìdí yìí ẹ jọ̀ọ́ kí àánú má bàa wọ́n, because a lè dá àwọn mẹ̀kúnnù tí wọ́n lọ bẹ̀ lẹ́bi, because tí ẹ bá rí di òwe tí ebi fi ń pa àwọn èèyàn ó kọjá sísọ. Ẹni ebi dẹ̀ ń parí kò gbọ́ yàgò. Ok, sẹ́ni tí ọmọ méjì pòórá mọ́ lọ́wọ́ tó kú mọ́ lọ́wọ́ rẹ̀ kan náà, ṣé inú ẹ̀ lè dùn? Ṣé kò ní ìrọ̀lẹ́ pé kò bá dẹ̀ mọ́ kó má lọ? Ṣùgbọ́n àbámọ̀ kì í síwájú, ẹ̀yìn ló máa ń wà. Ó ti ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ ìjọba náà ń ṣe kínní tí stampede náà sì ṣẹlẹ̀ níbẹ̀. Gbogbo wa lánàá ti mọ̀ yìí senior minister of education àbí I'm sorry mi ò mọ̀rú post tí bàbá yẹn host nígbà yẹn tó pe àwọn graduate mi mọ kankan tán ní ká wá sọ méjì nígbà yẹn. Abba Moro tí stampede ṣẹlẹ̀ nígbà náà, Abba Moro ọmọ fi ọjọ́ kódà àwọn arrest kódà àwọn invite sí station, ó wá ó lọ náà ni. Kíní yìí kò ṣe kí bóyá wọ́n gbé bọn dábàá ní bóyá bí àṣìṣe wáyé, àṣìṣe lè wáyé látàrí gbogbo tó bá ti ń pè nǹkan ọ̀fẹ́. Èmi bá sínú àlè ìgbà kan wà tó yẹ kí mò ń ta àwọn kẹsẹ̀tì kan kiri sí mosque nígbà yẹn. Àwọn tó bá mọ̀ mí tó bá rántí, à ń ta kẹsẹ̀tì ní 200 nígbà yẹn. Ìmáàmù apolówó gbogbo à ṣe díẹ̀díẹ̀ là ń tà. Ọjọ́ tí mo ní kákan tiẹ̀ dánwò tá a kó 1000 copies dání tá a láàfẹ́ pẹ́ fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́, Ọlọ́run aláàmú máa ń fa àwọn lásán yádánwò. Gbogbo wa lámọ̀ bí nǹkan ọ̀fẹ́ ṣe máa ń rí. That is the reason tó jẹ́ kí incident yẹn hàn tó kó ọkọ̀. Ẹ̀tú wa ní káńtò wọn ní dá yín lóhùn. Lórí ìdí èyí ẹ jọ̀ọ́ gbogbo ẹni tẹ̀lé sábà máa sábẹ́ ọ̀rọ̀ ìtẹ́ fi sọ̀sọ̀kúsọ, Ọlọ́run á fún kálukú ní ẹ̀san tó bá yẹ. Ṣùgbọ́n mi mọ̀ pé olórí Naomi àti Hamzat Oríyọmí tó bá wọn ṣèpò lówó ẹ̀ wọn à lè mọ̀ pé nǹkan ẹ̀ máa ṣẹlẹ̀ kí wọ́n gbé o. Gbogbo ẹ tó bá láǹfààní àti wọ́n fi ẹjọ́ ẹ pé kó dọ́dọ̀ àwọn tó lágbára tí wọ́n lè bá wa bójú àánú wò wọ́n, kí wọ́n jọ àwọn pípò ìdáwó lè mọ̀ pé nǹkan ẹ̀ máa ṣẹlẹ̀ kí wọ́n Sóríyọmí ní ó tọ́ mọ̀ pé ẹkú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ń dẹ́kú ni àwọn alágbára ń wá láti mú ṣerú ẹ̀jọ́ wa mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ tí ó kọ̀ ọ́nà ara rẹ̀ bọ̀. Àbólórí Naomi náà ìjọba pé tó nǹkan máa ṣẹlẹ̀. Àwa wúta ìwé àwọn àgbàlagbà aláìlérò orí aláìlélàáká ìkan wọ́n bọ́ sórí péjì, wọ́n ti fi wọ́n sóòsà ni, ó ti fi wọ́n ṣe kìnìún kan ni, ó ti fi wọ́n ṣe kìnìún kan ni. Tẹni tó dé lárí o, tẹni tó ń bọ̀ ẹnìkan ò mọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pé kó dédìgbò àwọn tó ní agbára tó ní fàtó lè kánná lọ́yọ̀ state ni o, l'Abuja ni o, ní federal tí wọ́n lè bá wọn bójú àánú wo àwọn méjèèjì àtàwọn mẹ́ta àwọn gbogbo tí àwọn tí wọ́n mú àti principal school tí wọ́n ní wọ́n lò gbogbo wọn ni wọ́n wà láhàámọ́. Ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá ní ṣàforíjì fún wọn, wọn ò lè mọ̀ kí wọ́n ní kí nǹkan báyìí ṣẹlẹ̀. Sórúkọ rẹ̀ ló sọ wọ́n ní àbídàkejì. Torí dé yìí tó Ọlọ́run á kó sáwọn alágbára nínú, Ọlọ́run á dùn wá nínú gbogbo ẹbí tí kìíní ṣẹlẹ̀ sí, Ọlọ́run á rọ̀ yín lójú pẹ̀lú ògùn lọ́dọ̀ gbogbo àwọn ọmọ tó kù fún yín, Ọlọ́run á ṣe wọn lọ́mọ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ dákun mo ṣe fídíò láìpẹ́ kò pẹ́ ni mo tún gbọ́ information kan lórí ọ̀rọ̀ Alhaji Hamzat Oríyọmí àti olórí Naomi Sílẹ̀kùnọlá. Ẹ jọ̀ọ́ ẹ dákun gbogbo ọmọ Nàìjíríà
particularly àwọn ọmọ Yorùbá a máa ń pe ọ̀rọ̀ lówó máa ń láronú ẹ jọ ní ọ̀dẹ̀ kọ́mẹ̀ntì ẹ̀jọba mi fi síbẹ̀ lórí gangan òye mi ṣé bí the same stampede náà ṣẹlẹ̀ ní area kan nílẹ̀ Ìgbò and the same stampede náà tún ṣẹlẹ̀ ní Àbújá ẹ jọ ṣé bí wọ́n ṣe gbé olórí Naomi Sílẹ̀kùnọlá àti Alhaji Hamzat Oríyọmí àti principal tí wọ́n gbé yìí ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe gbé gbogbo àwọn tó organize àwọn program méjèèjì tí ó ṣẹ́kù àgbègbè tí kìíní ẹ̀ ti ṣẹlẹ̀ ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ là mí lọ́yẹ̀ lórí ẹ̀ reason ni wípé ẹni pé mo sọ̀rọ̀ kan lánàá mi ò wẹ́ bá sáyẹ̀nsì tó bẹ́ẹ̀ tá a bá gbàgbé ìsìn náà ti rẹ̀ jí mu sẹ́sì rẹ̀ jí mu bàbá Buhari ni àbí ti Ebele Goodluck Jonathan mi ò rántí mọ́ bẹ́ẹ̀ tí mi ò gbàgbé orúkọ mínísítà yẹn Abba Moro àwọn ọmọ tó ti graduate àbẹ ikú ò ní pọ́ mẹ́rin kankan wa o ẹ má sì mí gbọ́ o àwọn ọmọ tí òbí ti náwó lé lórí tí wọ́n ti kàwé tí wọ́n ti gboyè ìní wọ́n ní ká wá sọ̀mìtì gangan bóyá wọ́n fẹ́ fún wọn níṣẹ́ nígbà yẹn ni èdè stampede yẹn ṣẹlẹ̀ at least àgbọ̀ pé wọ́n invite máa yẹn sí police station kankan ká tó wá sọ pé bá arrest talk less of detention tó fi wá di pé àgbà bẹ́ẹ̀lì ẹ mọ̀ mọ̀ dákun ẹ mọ̀ ṣàánú àwọn mẹ̀kúnnù because in tí ọ̀pọ̀lọpọ̀ àwọn people yìí ṣe ó wà sí àwọn kọ̀ọ̀kan náà àwọn mẹ̀kúnnù èyí á wá jẹ́ tí wọ́n bá ń lọ báyìí èyí á jẹ́ kí oore ó ṣòro ṣe fún àwọn olówó tí wọ́n kó àwọn èèyàn jọ tí wọ́n ń ṣoore fún wọn and then pàápàá jùlọ àwọn tá a bá máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká roru ìwà gidigidi ẹ jẹ́ ká má fi ààbò síkún because mo gbọ́ nǹkan kan lẹ́nu sista Yinka TNT wọ́n ní ó ṣeé ṣe ní olórí Naomi ẹni ò mú ọmọ tó bí fún Ọọ̀ni of Ifẹ̀ lọ ẹ dákun sọ̀rọ̀ tó jáde lórí àgáyé lè sa ṣùgbọ́n tí òbí yà mí lẹ́nu ni pé àǹtí ya aṣọ kó rojọ́ ni ó lè dọ̀là nẹ̀sẹ̀ kó sáré jáde kó níbẹ̀ kọ́ ló ń sọ kíníkà ló ń sọ I personally bí mo ṣe tálákà tó yìí wọn lè pẹ̀lú àpèjẹ bẹ́ẹ̀ pé ká máa wá gbára sí máa kébi ó lọ talkless of pé ẹni tó fẹ́ fìdè yẹn 5,000 ẹ wá expect pé ẹ yẹ kọ́ ọmọ tiẹ̀ náà wà ní àwọn tó fẹ́ gbóúnjẹ ibo lọ́mọ ẹ fẹ́ gba oúnjẹ tó fẹ́ gbà yọ ibo ló fẹ́ gbé lọ. ẹ wo ẹ jẹ́ ká má wà bias lórí ọ̀rọ̀ yìí o because gbogbo wa la mọ̀ pé philanthropist ni Alhaji Hamzat Oríyọmí amọ̀rọ̀fà obìnrin olórí Naomi ẹ jọ ẹ dákun nítorí Ọlọ́run ẹ jẹ́ ká bójú àánú àbíkú ẹ̀yìn ìjọba ẹ jọ because kí ni ti dàgbà wípé Oríyọmí dàbí ẹni táwọn fẹ́ mú tó tún wá fi kópa ara tó wà lórí dúró sẹ́gbẹ̀ẹ́ náà kò incident ní kí ni ìjọba gbé ọ wá ti bàbá yìí torí gbogbo ara mọ̀ wípé ìjà mẹ̀kúnnù lórí Yọmí gbẹ̀ ní gbogbo ọjọ́ ayé ẹ jọ ẹ dákun torí Ọlọ́run àbẹ̀yìn ẹ̀yìn ìjọba nítorí ìtàwọn mẹ̀kúnnù nítorí ìtàwọn mẹ̀kúnnù tí wọn àtàwọn pípọ̀ yìí ń bọ̀ àtàwọn kọ̀ọ̀kan tí ó tó fẹ́ ṣe irú ètò bẹ́ẹ̀ tí ẹrù ó máa bà pé tá a bá ṣe kí lamà tí ó ti bẹ̀ yọ ẹ jọ ẹ dákun ẹ bójú àánú wo àwọn ọmọ yìí ẹ bójú àánú àwọn obìnrin gbogbo àwọn tẹ́ ẹ kó nípa ọ̀rọ̀ ẹ dákun torí Ọlọ́run bẹ́ẹ̀ bá ti ẹ gba béèlì wọn kàn tẹ̀ mọ́ tilé wá jẹ́jọ́ èwo làbìrù fún wọn sí detention bóri January kìíní kankan tó sí wọn lẹ̀ ẹ jọ ẹ dákun gbogbo àwọn òbí tí kìíní dẹ̀ ṣẹlẹ̀ sí Ọlọ́run á rọ̀ wọn lójú ẹ dákun nítorí Ọlọ́run ẹ jẹ́ ká fi sínú pétọ̀ oore làwọn pípọ̀ yìí fẹ́ ṣe o torí ìwádìí mímọ́ wọn lọ́wọ́ yìí orí òní di mẹ́rin kọ̀ọ̀kan wa lọ́wọ́ o tẹ́ni tó lè láti rí tẹ́ni tí ń bọ̀ àti ilé sọ pàápàá jùlọ bàbá kan lóhun àràbà yẹ̀yẹ́ tẹ́ ìfọjọ́ orí ṣe lágbálágbá tẹ́ ìfọjọ́ orí ṣe rádaràda sọ́tà yín lórí Yọmí ni ọ̀tá yín lórí Naomi ẹ̀ẹ́dẹ̀ fi pamọ́ díẹ̀ tí yín náà bá ń bọ̀ ẹni tí ò tí kú ò tí mọ orúkú tí ó pa wọn o mo dẹ̀ fẹ́ gbogbo yín mọ̀ yìí pé aju àná lọ àwa àti onílẹ̀gbẹ́ ọ̀làjúbà bá ńlá kú everybody lọ even wákàtí tí mò ń sọ̀rọ̀ yìí mo sì ju wákàtí lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ìṣẹ́jú tó kù tí ó tẹ̀lé tí bá ju fóònù yìí lẹ́nu ìsìn ó jù mí lọ ní gbogbo ọ̀nà ẹ jẹ́ ká ronú ká tó sọ̀rọ̀ ẹ jẹ́ ká ronú ká tó hùwà ẹ jẹ́ ká ronú ká tó ṣe ohunkóhun ire o abẹ̀bẹ̀ àtọ̀rọ̀ àánú àti àforíjì fún olórí Naomi àti Alhaji Oríyọmí Hamzat àti gbogbo àwọn tẹ́ kó nípasẹ̀ ọ̀rọ̀ yìí Ọlọ́run ò ní jẹ́ gbogbo wa ó ṣiṣẹ́ o àmín àṣẹ tẹ̀lé wọn rè.